ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa bí o tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa play fún yín. Oh my god, ẹ wo ẹni ló máa jáde tán tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó sojú abẹ́ kó ẹ wo ẹni máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí kí dẹ̀ ló tún fa tẹ́ni fi sojú abẹ́ kó dé ìpele yìí. Ẹ wo gbogbo ẹ̀lẹ́ máa náfà láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́ ní agbo òṣèré. Ẹ wo tó bá ìgbà kọ́kọ́ ní tẹ̀dá nǹkan ẹ bá subscribe like comment kí ẹ ṣe ẹni wẹ̀ntẹ́ ọ̀fà ní kọ́ńtẹ́ẹ̀tì ní ìgbàkúgbà lórí òkúta máa ń fi lè tẹ̀lé wà ṣọgbọ́n ìmọ̀ àti ògẹ́ mi sọ pé tí ó máa lẹ́tà máa pè fún yín àtọ̀pọ̀lọpọ̀ evidence náà kó wá fídíò náà rèé ẹ̀ka tòjò gbádùn ẹ̀. ọ̀rọ̀ story lizard kan tí mò ń sọ lánàá kó tó di pé bọ̀dá àdìsá bàbá ń di story yẹn dùn àwọn ẹni yẹn a máa tún ríra wọ́n ń bọ̀ àti fúnra wa níjọ́ tó tún máa wá so that alẹ́ because time tó wá yẹn ẹ mọ̀ bí mo ṣe máa ń busy but tọ́n bá tún fẹ́ wá mo ti wá promise pé máa fún wọn ní time dáadáa ṣó ti yé yín mo ti fún wọn ní time ìgbà tí mo lè ráyè mo ti fún wọn ní time mo sọ fún yín mo ní èmi ò ní wá gbà kí n wá fún yín ní fake news mi dẹ̀ ní wá fún yín ní fake story ṣó ti yé yín nǹkan tí n bá mọ̀ òun ni màá sọ. Ọmọbìnrin tó ń pè ní lizard yẹn ọmọ yẹn mo sọ fún yín pé mo mọ̀ ìyá ẹ̀ dáadáa mo ti fún ìyá ẹ̀ lówó rí mo ti ra àgbàdo fún ìyá ẹ̀ rí mo fún ìyá ẹ̀ lówó ní ọjọ́ tí wọ́n ti ní ilé ọ̀nàrẹ́bù Akínládé ọ̀nàrẹ́bù Bíọ́dún Akínládé ní ọ̀nà Ìlaró nílé ọ̀nàrẹ́bù Bíọ́dún Akínládé wà wọ́n wà ní federal house báyìí ìgbà yẹn náà wọ́n wà ní federal ńgbà yẹn náà nígbà tí wọ́n ṣe kíní federal wọn ní àkọ́kọ́ I think it should be 19 bóyá 2000 it should be 2001 or so. Mo ti fún ìyá ẹ̀ lówó rí nílé wọn bẹ́ẹ̀ yẹn honourable yẹn bóyá ṣe birthday ni o mi ì rántí nǹkan tó ń ṣe but I was there èmi àti sọ́ọ̀n mi tó ń kọrin yẹn lájọ wà ń bẹ̀ ìgbà tí màmá yẹn dé ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ mọ ìyá yẹn ìgbà tí màmá yẹn débẹ̀ mo kọ̀ rí pé ó wo àárín àgbà àwọn èèyàn wá ń lé wọ́n ń ṣàṣe gbogbo ọbẹ̀rin yẹn kíníkan ọmọ ẹ̀ ló ń ṣe dáadáa kiri ọmọ ẹ̀ kàn ṣe mọ̀ èmi dẹ̀ máa ń láì kí n máa ṣàánú àwọn èèyàn wọ́n á ní kó máa lè kí ló tán lé àkó dáa àánú ṣe mọ̀ aṣọ tó ró aṣọ ìyá yẹn ti stay gbogbo aṣọ yẹn ti stay mo wá ní akọ́ fílẹ̀ náà kí ló mí ìwà mi tí mọ ẹni tó jẹ́ ibi tí wọ́n ti wá ń ẹ máa pa àwọn obìnrin wọ́n yẹn dáhùn pé ẹ̀ ṣe bọ́ ọmọ ẹ̀ lẹ́yìn àwọn ọmọ tọ́jọ́ ń ṣe eré ẹṣọ́ yẹn wọ́n ṣe sọ́njọ́ lọ́dún náà lọ́hùn nìyẹn bá ní ta iná bá sọ mo ní ọmọ tó máa wá sọ́dọ̀ aláàjì kọ́lọ́n kó fún ọ̀run kí aláàjì 21 ní ajílété kọ́lọ́n kó fẹ́ ọ̀run kí aláàjì mo ló máa wá sọ́dọ̀ mo ti rí lọ́dọ̀ òun rí èmi àtọkọ mi ti rí ọmọ yìí bẹ́ẹ̀ ní ọjọ́ ta fẹ́ ṣe foundation lé wa gangan it was in the morning ó wọ aṣọ bíi oko ṣẹmọ inú hòtẹ́ẹ̀lì ó yẹ kó ó dàbí pé inú hòtẹ́ẹ̀lì yẹn ló sùn ní ọdún náà lọ so wá bọ́sà ó kàn lọ bẹ́ẹ̀ nìyẹn pé bọ̀dá mi ìyẹn wá ní kó ní sùúrù àwọn èèyàn wà lọ́dọ̀ mi jáde ní sùúrù jọ ó wá sọ fún ẹni yẹn wá sọ pé kó wá róhùn padà ó ṣàrí pé àwọn àlejò ibi kò lè lóhùn ọ̀rẹ́ mi àtọkọ mi lórí mi rí dáadáa nígbà tí mò ń júwe ara mi fún ló ṣe wá kẹ́ẹ̀tì mi pè mí létà nígbà tí àjọṣe wà ṣó ti yé yín ìyá yẹn mo wá láti ìgbà yẹn mo ti wá dá ìyá yẹn mọ̀ so each time tí mi wá torí tẹ́lẹ̀ mi mọ̀ pé ìyá ẹ̀ ni ìyá yìí máa ń tọrọ owó kí tó máa fẹ́ ṣe patí tó máa fẹ́ patí lókè ọ̀dọ̀ ó máa débẹ̀ tó máa fẹ́ ṣe patí Ìlaró ó máa débẹ̀ tó máa fẹ́ ṣe patí lájílété ó máa débẹ̀ tó máa fẹ́ ṣe patí lẹ́níwẹ̀ẹ́ ní Owódé yẹn ó máa débẹ̀ ó dẹ̀ máa fẹsẹ̀ rìn ni torí àwọn onímọ́tò ò ní gbé wọ́n máa ní kò ní sanwó wọ́n ló máa jà ní.
so ọjọ́ kan mo wá ń bọ̀ láti ìyànà Adó a lọ repo níbi ilé epo tó wà níbi ìyànà Adó yẹn that time yẹn fuel crisis máa ń wà bá ṣe fẹ́ jáde báyìí jáde ta jáde síbi báǹkì Wema yẹn báyìí mo tún rí ìyá yẹn níbi gáràjì yẹn níbi táwọn alágbàdo máa ń wà yẹn wá ní mo fẹ́ràn àgbàdo mo kàn rí bẹ́ẹ̀ ni ló bá ti yọjú sí ibi náà mo ní ìyá yìí rè torí pé mo mọ bọ́mọ ẹ̀ ṣe jẹ́ mo wá tún fún lówó mo tún ra àgbàdo fún so ńgbà tí ìyá yẹn kú tí mo gbọ́ pé ó kú ó fún èmi ní orí ọ̀fẹ́ pé mo ṣàfẹ́ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o ò lè ra blood tonic odidi fún ìyá ẹ̀ àgbàyà níyín àgbàyà ní mi ṣe ní jágbàyà èèyàn ń wá sí orí social media ó ń gbé àwọn ọmọ mi ṣe irú èpè ńláńláńláńlá bẹ́ẹ̀ kí n dákẹ́ kí n máa wò àbí kí n má sọ̀rọ̀ ohun tí n bá mọ̀ nípa ẹ̀ ni màá sọ èyí tí n bá mọ̀ nípa ẹ̀ èmi ò ní sọ so torí pé tí ìdájọ́ Ọlọ́run bá dé láàrin èmi àti ẹ̀ ní tí mo mọ̀ ni mò ń sọ kò sí òun kó ló ṣe kinní fún ìyá ẹ̀ kó ra pósí fún ìyá ẹ̀ bí mo ṣe wà yìí máa tún mú aṣọ patí tó mú máa tún post aṣọ patí ẹ̀ that is tó bá wù mí àti post ẹ̀ because ní tí n bá tún lọ ṣe mo ti ń jẹ́ kẹ́ ẹ mọ ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí ó yẹ yín bẹ́ẹ̀ àbá máa fún yàn mórò a máa fún ní mórò tó jẹ́ mórò tí ò ní lè sùn jẹ́ kínní bí ọ̀nà tí n bá ní ni màá fi bá jà ohun ọmọ tó ń kọrin ẹni tó ń kọrin yẹn ẹ lọ wò dáadáa ṣó ti yé yín ẹ lọ wo ẹni tó ń kọrin yẹn dáadáa kò jọ ọmọ tèmi ṣó ti yé yín kò ń ṣe ohun ọmọ mi ẹni tó bá mọ Timi ẹ lọ sórí péèjì Timi kẹ lọ wo nǹkan tọmọ yẹn ń kọ ọmọ mi kọ́ ló ń kọrin Timi mo rin kọ dáadáa ẹ lọ gbọ́ ohun ẹ̀ so ẹ̀yin tẹ́ bá máa ṣẹ́ ìpè lórí ọmọ ọlọ́mọ kẹ́ lè mọ nǹkan tẹ́ máa rù kẹ́ lè mọ ìtàn ọmọ yín máa gbé ẹ lè sọ fúrú èmi pé kí àwọn artist kún ọwọ́ mi if I want to use artist mo yá artist wà lọ́wọ́ mi àwọn artist kún ọwọ́ mi ò ní ìdá àti fowó pè wọ́n mi ò ní ìdá sọ pé yá no wọ́n máa ní ìta wà yìí orin àìtó àì ní èpè fún orin ni orin ọlọ́kan òjọ̀kan bó ṣe máa wá nìyẹn fújì máa wá onílù mi ò tiẹ̀ tí wà àwọn onílù mi máa wá a máa jó dáadáa èmi ò rán ẹnì kankan níṣẹ́ ẹ̀rù ò kì í bà mí mi ò kì í sá tí n bá lè gbélù wá tí mo fi support olóṣèlú tí n bá gbélù wá tí mo fi jagun àìmọye àwọn tí mo bá fa wàhálà lórí social media yìí tí n bá lè gbélù wá fún wọn tí mo fowó mi gbàlù tó bá kàn mí àti wájó tèmi ṣe máa wá dẹjọ́ èmi máa jó ìtọ́ wà nílẹ̀ yìí nobody will stop me not to dance I will dance I will sing I will sing I will dance èyí tó bá yẹ ká forin sọ àforin sọ èyí tó bá yẹ ká sọ lọ́rọ̀ á sọ èyí tó bá yẹ ká gbogbo tó bá yẹ nǹkan tó bá gbà ni màá ṣe nobody will stop me níbi tí mo gbé bá dé ẹ̀yin ẹ máa ṣépè tí ẹ jẹ́ kí kálukú ṣe tiẹ̀ ẹ fèsì tí nǹkan tí n bá mọ̀ ni màá sọ ṣá lọ́rọ̀ kan ìyá yẹn kò ra aṣọ nǹkan ló kò ìyá yẹn ò fi aṣọ funfun wọn ò fi aṣọ funfun sí ìyá yẹn tí n bá ti parọ́ ẹni kúkú ṣe mọ́ máa lẹ́ni tó kú ríyàn wọ́n á sọ fáwọn àbí pé ò faṣọ funfun sí ìyá ẹ̀ ìyá ẹ̀ kò fi aṣọ funfun sí ìyá ẹ̀ aṣọ léèsì èmi ò rí ibi tó ń fi aṣọ léèsì ni wọ́n fi wé ìyá ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ wọ́n á sọ fún wa pé wọ́n wẹ̀ fún ìyá ẹ̀ sọ fún wa pé wọ́n wẹ̀ fún ìyá ẹ̀ wọ́n á sọ fún mi gbà pé wọ́n wẹ̀ fún ìyá ẹ̀ ìwọ máa gbé èpè yẹn wá ìwọ wá máa bọ̀ bó ṣe ń bọ̀ yẹn mo fi Ọlọ́run búra tí n bá sá fún ẹ kó lọ́ọ́ máa lè ní mi tí èmi ní èyí tó wà nílẹ̀ tí n bá sá fún ẹ kó ní ọmọ àlè ní mi
wọ́n gbé ohun tí mo mọ̀ jẹ́ dé ni èmi Àṣàbí ìwọ àbáláàrú ẹ̀ máa kúrú máa bẹ̀ dọ́gba èpè ni wọ́n máa ṣẹ́ ohun tó bá jẹ́ tiẹ̀ ni màá gbé wa máa ṣí chapter WNB tí ò sí ohun tó máa ṣẹlẹ̀ èmi máa ṣí ni from one page to another máa ṣí ni máa ṣí débi bàbá tó bí ẹ lọ́mọ èmi máa ṣí chapter WNB báyìí èmi lèmi máa ṣí kí ló fẹ́ ṣe fún mi kí ló ní tó lè ṣe fún mi náà ìgbà tó ti ń wá tó ń gbé èpè wá lójoojúmọ́ kí ló ní tó ṣe kí ni ìjọba Nàìjíríà rí ṣe fún ẹ kí ni wọ́n fẹ́ ṣe fúnra wa kí ló fẹ́ ṣe fún mi kò sí ohun tó máa ṣe ń bì báyìí ìyá ńlá ìyá ẹ ló jókòó síbi there is reason for godmother ó máa ní reason máa ń pèèyàn ní godmother èmi máa fojú ẹ gbolẹ̀ máa disgrace ẹ bí if I don't disgrace you sọ pé mi ò ní Jésù tí n bá dẹ̀ fi kan parọ́ mọ́ ẹ bí kó wá fà mí lọ́lọ́run lọ́wọ́ ìwọ o rò pé o lè ṣe ìpè fún àwọn ọmọ mi kó lọ o rò pé yẹn máa lé mi tí n bá sábò ṣó ti rí mi mo ti fi gbogbo ẹ̀ mo ti dúró tì ẹ̀ báyìí sórí mi ọwọ́ mi rè lókè kò sí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi kò sí mi ì tí ì rí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi sórí pé mo rí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi mi ò tí ì rí mo dúró tì ẹ̀ ni tọ́ máa ní kéèyàn dúró tì yàn bí sọ̀rùn mo dúró tì ẹ̀ ni mi ì ní fiẹ́lẹ̀ ìwọ lè máa wá ṣépè fún àwọn ọmọ mi bí wá ṣẹ̀sìn tó o bá ṣẹ̀sìn bí kò ní kí ṣe mi èmi dúró tì ẹ̀ sẹ́yìn á ní mo dúró tì ẹ̀ bí ìṣọ̀rùn mi ìwọ àti tani talẹ́gbẹ́ ìyá láyà ẹ̀ talẹ́gbẹ́ ẹ̀ ń bíbà you understand ìwọ máa wá èmi á máa gbé sórí ẹ̀ wá ìwọ máa gbé tèmi wá èmi á máa gbé tiẹ̀ wá ìwọ á máa ṣe bí ìgbà tẹ níbo ló ti she is not innocent tó bá gbọ́ ọ máa sọ fún yín pé èṣù ayérayé èṣù ni onídọ̀tí bòbò jẹ ẹnìkan bá mi kọ́ mi bàìlánà ẹ bá mi kọ́ àwọn àrùn tó máa ń ṣèyàn tán tí ojú ara ẹ̀ máa le ló máa ń légbò tójú wọn ìjọ ojú òbó wọn máa ń légbò yẹn àrùn yẹn ló pàyà ẹ̀ àrùn yẹn ló pàyà ẹ̀ ó tẹ̀ cervical cancer yes àrùn yẹn ló pàyà ẹ̀ ṣe ọmọ ìyá ẹ̀ wá ṣépè kò ní rọmọ pamọ́ ìyá ẹ̀ àrùn yẹn ló pàyà ẹ̀ ó tọ́jú ìyá ẹ̀ tó o bá tọ́jú ìyá ẹ̀ ìyá á máa sunú lébi tó ń sùn yẹn ìyá á kú sírunú ilé yẹn and you be calling yourself I'm this and that ìwọ láwọn kan wọ́n lọ ṣe wọ́n ṣe nàbì wọ́n ṣaṣẹ́wó ìwọ tó ṣaṣẹ́wó ní Italy gbogbo stories Italy ẹ̀ wà níbí gbogbo máa ṣí lẹ́yọ kankan ni ìwé ìrántí mo ti ṣì kàn ẹ́ báyìí kò sí tó fẹ́ ṣe fún mi bí tó o bá rí nǹkan ṣe fún mi kó lọ́ọ́ máa lè ní mi máa gbù ẹ́ jìgìjìgì ṣé o ti rójú mi ìjà bíamọ ni mo fẹ́ bẹ́ẹ̀ jà ìjà bíamọ tí wọ́n bá lè dúró tó bá lè ní pé kíkí kú pàyà láyà àwọn ọmọ tó bí tó bá lè ní káwọn ọmọ ẹ kán kú lójijì tó bá lè ní káwọn ọmọ ẹ kó má lè rí ògolo ó wá ní kí n má dúró tì ẹ́ káyé ẹ má bàjẹ́ sí mi lọ́wọ́ ọwọ́ mi báyìí láyé ẹ má bàjẹ́ sí ṣó ti rí fọwọ́ ẹ èmi á dúró tì ẹ́ èmi ò wá bíbà orí mi kí n gbé pásọ̀ wá bíbà orí mi kí n gbé pásọ̀ wá bí ṣé orí mi kí n gbéyàn wá pé ó yẹ máa pè wọlé èmi ò jẹ́ pé èèyàn wọlé 7,000 ẹni tí ò bá lọ́rọ̀ lẹ́nu ló máa pè èèyàn wọlé èmi máa dúró tì ẹ́ gidi gan ni o ò tọ́jú ìyá ẹ̀ o tọ́jú ìyá ẹ̀ nìyẹn ò ní fọ́tò o ò mọ ìyá àti ìyá ẹ̀ kù o tọ́jú ìyá ẹ̀ ìyá ẹ̀ ò ní fọ́tò ṣé o tọ́jú ìyá ẹ̀ nìyẹn ò ní fọ́tò ọmọ tí ìyá ẹ̀ ò ní fọ́tò ìyá ẹ̀ ò láwòrán ní ayé tá a wà ìyá tiẹ̀ ìyá tó fi òbò ẹ̀ tó fi bí ẹ lọ́mọ ìyá ẹ̀ kúkú àrùn ó kú dànù lásán ó kàn wasted effort ní ìgbà tí ìyá ẹ̀ kú dànù lásán tí kò ṣe wasted effort ni ìyá ẹ̀ ò mú mi gidi sára ó ra dìdí ọ̀ntọ́ ni kí o dìdí fún ìyá ẹ̀ tì ó wá ra kínkín ní fún ìyá ẹ̀ ṣìṣẹ́ kú ni ó jìyà kú ni orí ìyá yẹn ò ní jẹ́ kó sinmi láti ìgbà tó ti sọ pé olówó ikú owó àrùn owó ìbànújẹ́ tó ní kò sí sinmi fún ẹ kò tí ì sí sinmi fún ẹ torí ìgbà yẹn ni ìgbéraga orí burúkú ìgbéraga orí burúkú yẹn gbé ẹ wọ̀
owó tó ní òkìpó ó lè rẹ ní tọ́lọ́run gbéga nínú Kristi kó gbé ìgbéraga wọ̀. Ẹni tọ́lọ́run bá ṣàánú nínú Kristi kò ní gbé ìgbéraga wọ̀. Ẹni tọ́lọ́run bá ṣàánú fún rẹ̀ kò ní gbéraga. Owó burúkú lọ́wọ́. Wọ́n dẹ̀ ti gbé ìgbéraga lé ẹ lọ́wọ́. Wọ́n ti gbé àbí ẹ lọ́wọ́. Wọ́n ti gbé ohun máàní rẹ̀ fẹ́ni kankan lọ́wọ́. Òun ló fi jẹ́ pé kò sí èèyàn kan tó jọ ẹ lójú. Iṣẹ́ ẹbí tó ṣe iṣẹ́ ẹbí yẹn ló kún ẹ lọ́wọ́. Owó yẹn náà ló dé ẹ̀dá ẹ̀ láàmú. Wọ́n ní o ti gbọ́jọ́ òkú already. Tó bá gbọ́jọ́ òkú, o ò ní máa kọlu gbá kó o máa kọlu àwo tó ń wẹ́ni tó fẹ́ fi kú ẹ̀kọ́ lọ́rùn gbọ́n dání lọ́wọ́. Ẹjọ́ òde bẹ́ẹ̀ orojọ́ òtúnù oṣù yìí orojọ́ ọ̀lànù orò ẹjọ́ títí o sọ iṣẹ́ nù orò ẹjọ́ títí o sọ ìdìnnù ó wá kù wọ nìkan àdáni kan jẹ́ ó kù wọ nìkan kò sí èèyàn kankan mọ́ tó bá ní kán bá jọ wọ́n kò sí èèyàn kankan láyé ẹ̀ mọ́. Honorable tó pè ní 1 minute ọba honorable tó pè ní 1 minute tó gbójúlé àti àwọn bàbá onílẹ̀ tó ti gbójúlé wọ́n ti lu ẹ̀kọ́ kọjá àwọn yẹn ti lo kádàrá ẹ̀ honorable ti wọ̀ pé tó rò pé bóyá kìíní orí ẹ̀ ti dojúrú àwọn yẹn ti lu ẹ̀ kọjá wọ́n ti lu ẹ̀ wọ́n ti gbá ohun tó máa gbá lára ẹ̀ gbogbo àlùbáríkà rẹ̀ náà ti gbé honorable tó pè ní 1 minute olóbùkú ọmọ òfò o ò lè pè ẹ́ ní ìsìn kó gbé kọ́ọ̀lù ẹ̀ tẹ̀ no call the person I want to share something bẹ́ẹ̀ nìyẹn ọmọ àdánù ọmọ ìjà tí ó lè oníkan ṣo náà ní oníkan náà ń pè lólè oní gbogbo èèyàn bá jà ó jẹ́ lẹ́rẹ̀ wò ilé ẹ̀jà kù ní sọ̀rọ̀ ọjọ́ mi lójú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ́kọ́ kódò tó dé wọ́n á ṣe ìgbà ìké ìwọ ìwà sí ìyá ẹ̀ ó sì ìyá ẹ̀ báwa ṣépè pé òun lébi tí yẹn ń gbé ilé tí yẹn ń gbé wá ṣépè ẹja ń sọ òtí ikú ó sì wà lówódé ẹja ń sọ ló sanwó owó ibi tí yẹn ń gbé ẹja ń sọ ni ilé dání àgbàlagbà máa ń gbà kò ní dà fún yàláyà yẹn àgbà yín wo ló ń gbàgbà fúgbà ẹ ní gbádùn ayé yìí èmi lè bá pẹ́gbà máa gbà wọ́n sọ fún yín pé mo gbarú ẹ̀rì ta ló sọ fún yín pé mo gbarú ẹ̀rì ta ló sọ fún yín pé mo gbarú ẹ̀rì ọmọ akínní mi èmi ò gbọ́dọ̀ ṣojo mo yè tàn jẹ́ ńlẹ̀ wa gani mi jẹ balógun kó tó kú ẹ̀yin ò mọ̀yè tàn jẹ́ ńlẹ̀ wa ẹ rò pé yìí kan tó fìyàn jẹ bàbá lọ́jà kan tó fìyàn ṣe ajíwájú kan tó lóun aṣíwájú olóṣèlú nígbà ayé àwọn Awólọ́wọ̀ nǹkan kan Ajásí nǹkan kan yẹn ilé wa l'Awólọ́wọ̀ dé sí Ajásí Bísí Ọ̀nàbánjọ Bọ́lá Ìgè gbogbo àwọn tọ́jọ jẹ́ kí nígbà yẹn ilé wa náà kọ́kọ́ dé sí ilé wa nífọ̀ ilé wa wà láwọn èmi lèmi lọ bomi fún wọn èmi tí mo fún wọn ní omi rè ìgbà kò sí table water kò sí pure water èmi lèmi bomi fún wọn báyìí tí wọ́n mú ilé wa náà kọ́kọ́ mú mi kọ́ tó lọ sí Ifọ̀ kọ́ tó lọ sí inú ibi táwọn ọ̀lù yẹn nínú ọjà yẹn nínú gáràjì yẹn kọ́ tó lọ ilé upstairs kan wà ń bẹ̀ ilé upstairs yẹn gbà yẹn ní kótó di pọ́n wọlé ilé yẹn ilé upstairs yẹn ilé epo bàbá kan bàbá tẹ́sàkò bàbá Mustapha bàbá Táyé tẹ́sàkò bàbá yẹn ló ní ilé epo yẹn ilé upstairs kan wà bẹ̀ ibẹ̀ yẹn ní ilé party ibẹ̀ yẹn ní ilé Unity Party of Nigeria gbà yẹn party ẹgbẹ́ wa Unity Party of Africa of Nigeria UPN ibẹ̀ yẹn ní ilé party gbà yẹn UPN wọ́n wá dúró sókè ibẹ̀ náà fi ṣe sẹkítẹ́rìàtì granny mi ló ń kọ Ifọ̀ Ọ̀tà local government títí dé Àjùwọ̀n àwọn alájì kan àtọ́pẹ̀ lálàjì Àjùwọ̀n òun náà fi ṣe bí ìṣàmànù Àjùwọ̀n gbogbo sáìdì yẹn ń gbà yẹn gbogbo Ọ̀tà yẹn granny mi ló ń kọ̀ǹtù ọbẹ̀ bàbá mi bàbá tó bí bàbá mi gangan bàbá ń gbóyè you understand so kò síbi tẹ́ ẹ fẹ́ gbé wá tí mi ò ní báyìí èmi wọ́n bí èmi sínú òṣèlú ni wọ́n bí mi sínú kárọ́gẹ̀dì ni kò síbi tẹ́ ẹ fẹ́ gbé wá mi ní sá fún yín èmi ò ní sá fún yín
torí àwọn granny mi ò sáré tẹ́ ẹ bá dẹ̀ máa wò tán sáìdì ìyá mi ẹ lọ bèrè alájà ẹ̀bùn kúṣòro ní Agége wọ́n á sọ fún yín ayé àwọn àgbàlájọ bí sàrùmí gbogbo ẹ̀ àwọn granny wa ló ń kọ̀ǹtò Agége granny tèmi ni granny mi ni alájà ẹ̀bùn kúṣòro ẹ lè júwe pé báwo ni àgbàlájọ bí gbogbo àwọn ọ̀tẹ̀dọ́lá gbogbo wọn ẹ lè júwe báwọn bàbá yẹn ṣe rí lójú mi gbogbo wọn mú wa gbogbo wọn náà wálé nọ́mbà 11 Ẹ̀bùn street ń bí Ẹ̀bùn nọ́mbà 11 Ẹ̀bùn street tẹ́ ẹ bá ti jáde ní Agbọ́tikúyọ̀ 4th street by the right ẹ kúrò l'Agbọ́tikúyọ̀ ẹ bá wọdọ̀ pẹ̀lú 4th street by the right ibẹ̀ ni street granny mi nọ́mbà 11 èmi ò sí tí n bá fẹ́ ṣe òṣèlú kálí mi fẹ́ ṣe òṣèlú tí n bá láìkí ẹ̀ iwájú lè ròǹbérò mi so kò sí ohun tó o fẹ́ gbé wá tí mi ò ní bẹ́ẹ̀ gbé wọ́n wo ọmọ akínní mímí ò gbọ́dọ̀ ṣojú àwọn òkì ṣojú ń lé wa bí gbogbo àwọn tèmi bá jẹ́ ntì táwọn tó kù bá ra lọ dákẹ́ èmi ò ní gbà ọlọ́run omi yẹn wà lá omi òwú yẹn tún ń dà mí láàmú ìkànṣu yẹn ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ èmi ò ní fi yín lẹ̀ tẹ́ ẹ bá ti gbé bẹ́ẹ̀ bá ti ń gbé wá mi ò ní fi yín lẹ̀ ọlọ́run mo fi ọlọ́run tí mò ń sìn mo fi búra òun ni mò ń sọ mo fi ọlọ́run tí mò ń sìn mo fi búra èmi ò ní fi yín lẹ̀ mi ò kàn tọrọ èmi àti ẹ máa dá o ò lè wá bí kò máa wá sí kò máa wá kò máa gbọ́ ọmọ mi ṣépè kẹ́yìn wèrè kan máa ṣe kinní kan ohun tí ń bá mọ̀ pa ẹ̀ ní máa sọ ikú pààyàn láyà ìyá ẹ̀ tó jẹ́ pé ìdí ẹ̀ jẹrà tó fi kú ni ìdí ìyá ẹ̀ jẹrà tó fi kú ni ó dẹ̀ sí ya ẹ̀ àwọn ará àdúgbò la dáwó pósí fún ya ẹ̀ pósí tán fi sí ya ẹ̀ gan kò kì í ṣe normal pósí àwọn pósí tí kinní máa ń gbọ̀n sí lára báyìí ni tí tó ń gbà tí wọ́n fi òkúta gbọ̀ngàn gbogbo pàǹtí ló gbọ̀n lórí ìyá yẹn irú ayé wo ló wá fẹ́ máa gbé lójú tiwa báyìí irú àwa báyìí àwa tá a mọ sórí ẹ̀ kò sáyé tó o lè gbé kò síbi irú èmi báyìí tó o bá ti ń gbé wa máa gbé fún ẹni ohun tí n bá mọ̀ nípa ẹni máa sọ ohun tẹ́mi bá mọ̀ nípa ẹni máa sọ ṣó ti yẹ pé mi máa wá débí báyìí máa ṣe kinní kan máa sá kò sí wọlá kó o gbé àwọn ọmọ mi báyìí kó o gbé ká ló gbé wọn ní kòkó ká ní o mọ ìkòkó wọn kó o gbé wọn síta báyìí kó o wá gbé kí náà ti ń pè ibi wọn kó o gbé sẹ́gbẹ̀ẹ́ kó o máa ṣe tí n bá fi ẹ́ sílẹ̀ kó o ní kì í ṣe mi ọmọ ìjà ìjà tí yẹ ẹ̀kú ọmọ yẹ lérò lábẹ́ abájọwọ́ náà ń ṣe èrò lábẹ́ abájọ mú wo náà abájọ ara ẹ ti ń rùn abó òmùpá ara ẹ ti ń rùn ara ẹ ti ń rùn abájọ ṣe ń fi gbogbo ìgbàrà ra perfume ń ra perfume òòròde kan tó ń lọ tó bá dé napin gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé kinní kan sílẹ̀ ó ń de napin ni ó fi ń cover ẹ̀ á de napin gbò bá de napin tán ẹni tó ti ń ṣomi lábẹ́ ọkọ ẹ̀ ò bá dún ẹgbọ́n rán wà ṣe ṣáàtì dòru mọ́jú wà máa ṣépè fún ọmọ ọlọ́mọ lójoojúmọ́ èmi ohun tí ń bá nínú náà bẹ́ẹ̀ fi pè tí ń bá tún fi ọ̀rọ̀ ẹni sí báyìí ohun tí ń bá mọ̀ nípa ayé ẹ̀ tí ń bá ti ń ṣi wá lẹ́yẹ kọ̀ọ̀kan tí ń bá ti gbé wá lọ́la ẹ̀yin èèyàn máa fún yín ní information lórí bàbá ẹ̀ lọ́la ṣó ti yé yín ọ̀la máa fún yín lórí information lórí bàbá ẹ̀ pé mo ọmọ ìjà àti fine woman for rufe no tata for yanyan wọ́n kàn dá lójú ni wọ́n dá lójú ni wọ́n dá lọ́kàn ọkàn wọ́n dọ̀tí ọlọ́kàn dídọ̀tí ni olówú gbóná onílara olè wọ̀bìyà àjọkọ̀gbé àjogògbé gbogbo èèyàn ló fẹ́ jí gbogbo èèyàn ló fẹ́ kó wà lábẹ́ ìyá ẹ náà rí èèyàn fi ṣẹrú ló ṣẹrú kù bí ìyá ẹ bá rí o fẹ́ lo àwọn ohun táwọn yẹ ò lò ayé tí yẹ ò jẹ tó máa ní ayé tí kìnnà tí kìnnà jẹ kìnnì kan máa jẹ irú ẹ wá ti wà níta ló máa mú yàn lẹ́rú ìwọ irú ẹ sí èmi ọ̀nà yẹn jìgàn ó wojú ni àwọn tó bá fẹ́ mú lẹ́rú yẹn wá lọ́wọ́ àwọn set tí ìyá wọn jẹ́rú àwọn yẹn ló máa mú àwọn tó ti wá láti ìwọ̀n ẹrú àwọn yẹn ló máa mú àwọn ọmọ bàbá fọganáìsà àwọn ọmọ bàbá taxi driver àwọn tí àwọn ṣékò yẹ àwọn tí wọn wà ní ògo kankan irú àwọn yẹn ló máa jágbà irú èmi Ọbanlé Elizabeth tó bá máa yé tí mo ti jẹ ìyá mi àti bàbá tẹ àwọn òkú sí ìran
àwọn òun ṣàfùṣẹ abóròkó rán mi àfùṣẹ ni o lórísun ìwọ gbórísun tiẹ̀ jáde o lè gbé jáde torí pé kò sí èèyàn kankan èèyàn gidi tá a lè rí mú ẹ ẹ̀gbọ́n ẹ tó wà ní Badagry ẹ̀gbọ́n ẹ tó ń ṣe ṣẹlẹ̀ ń Badagry ẹ̀gbọ́n ẹ dúdú tó ń ṣe ṣẹlẹ̀ Badagry yẹn ṣebí ìyẹn ṣé yẹn lè bẹ sọ̀rọ̀ mọ́ àbó lẹ́gbọ̀n tó ṣe ṣẹlẹ̀ ní Badagry dúdú ọ̀hún àbúrò pé mi mọ̀ ẹ́ dáadáa sórí ẹ burú ni ìwọ tó proud of your family o proud of your ìdílé ìyá o proud of ìdílé bàbá o proud of ẹbí kankan gbogbo èèyàn ló ń ṣe ẹ́ o lọ yẹrẹ ẹ wò ọmọkọ́mọ elégbọn lára onídọ̀tí olóòórùn abatẹnijẹ́ olè ọ̀lẹ olójú kòkòrò highway robber olóbùkún onípẹ́ńpà yíwèyíwè àṣìírè bàbá mi kò lọ ẹ ń ṣe àgbàyà ni àgbà kí lorúkọ mi tẹ́lẹ̀ morúkọ mi ni Elizabeth àgbàyà ọba ńlá àgbàyà yẹn gan-an middle name mi àgbàyà gangan middle name mi báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé mi ò ń ṣe ìyá gidi ọ̀yọ́ ni kí n gẹ́ ìyá gidi lọ́dọ̀ yín ni tí n bá ti gẹ́ ìyá gidi lójú àwọn ọmọ mi ìyẹn tẹ̀ ti tàn ṣé ó yẹ kémi gẹ́ ìyá yín ni ó yẹ kọ́mọ ọlọ́mọ kó máa fi oníyà wọlé kí oníyà máa pàtẹ́wọ́ fún tó bá ní kí ló dé ká ẹ nítorí pé ẹ̀yin gangan ni àkọ́bí ọmọ Tinubu ikú pààyà láyà yín nù kòtò ikú tún pa ìdún tún jẹ ìyà tí ò tọ́jú ọmọ rẹ̀ ìyá ayé ìyá ẹ̀dá náà ni òun láyé ẹ bàjẹ́ tí ò ní rẹ́mẹ́dì olóṣì nìkan lọ mú fọ́tò ìyá láńlọ́ọ̀dù nìkan lọ o fẹ́ fi ìyá oníyà o fẹ́ ya fọ́tò ìyá oníyà o fẹ́ lò fún obituari ìyá ẹ̀ ọmọ òṣì ọlọ́gbọ́n kọ́gbọ́n ọlọ́gbọ́n ẹ̀wẹ̀ ó joyè ìjàpá tí roko ọkọ̀ yánrìnbo olè lébùkún eléṣì ẹ̀yin ìbànújẹ́ lẹ máa fi lò gbẹ̀yìn ayé yín gbogbo yín pátápátá àfi tẹ́ ẹ bá ṣe eré tẹ́ ẹ bá ti ṣe eré ẹ máa lọ tí ò ní sí nǹkan kan ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe eré nítorí tèmi wàláì gbogbo yín lẹ máa jẹ gbá ojoojúmọ́ ni mò ń gbàdúrà fọlọ́ mò ń bẹ Ọlọ́run ní gbogbo yín ẹ gbọ́dọ̀ jèrè iṣẹ́ ọwọ́ yín ẹ̀yin ìka abatẹnijẹ́ yìí ìwọlé bọ́ta kó lẹ́nìkan ìgbà pé láwọn kan bá èèyàn kan jẹ́ àwọn kan ìwọ nọmba 1 abatẹnijẹ́ ìwọ tó bá jẹ́ grade 1 abatẹnijẹ́ ìwọ ni first class abatẹnijẹ́ ìwọ ni ìwọ gangan ló ní lára ìwọ nìka ìwọ ló kì í rí nǹkan re sójú ó kì í báyàn ṣe ayọ̀ ohun rere torí ayọ̀ ohun rere ò lè jẹ́ tiẹ̀ torí pò kì í báyàn ayọ̀ ohun rere ohun rere ò lè jẹ́ tiẹ̀ o ìwọ fẹ́ káwọn èèyàn máa celebrate ẹ ṣùgbọ́n o fẹ́ kàn celebrate ẹlòmíì o fẹ́ kàn rògo lára ẹlòmíì èmi bẹ́ẹ̀ mi ṣe ògo Jésù mo lò o ò lè gbó mi ò rí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi kódà gan-an bí báwo pásítọ̀ mi bá rí kó bí pásítọ̀ kan bẹ́ẹ̀ kí ni máa gbójú mi sókè ni kó o lè mọ̀ pé mo mí ìyẹn kò sẹ́ni lè gbà ẹ́ lọ́wọ́ mi kò tí ì sí mi ì tí rẹ̀ ń tó lè gbà ẹ́ lọ́wọ́ mi ìwọ ọmọ já ìjà àti ọmọ rédèrèdè èmi àwa sá fúnrú wú má tẹ̀lé pé màá sá fúnrú wọ̀ yìí èmi máa sá fún ẹ mélòó gangan lè ra ẹ èpè ló máa ṣẹ lọ béèrè àwọn tó ń gbé wo Ṣàwòrò báyìí náà ń gbé wá lórí Yorùbá Nation lọ bí wọ́n léèrè lọ béèrè lọ pé dára lọ pé Yorùbá Yorùbá wuyì lọ pé Sunday Igboho béèrè lọ́wọ́ Sunday Igboho béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ṣe Yorùbá Nation yẹn kó lọ béèrè bọ́n ṣe ń ṣépè fún mi tó ṣé mo sá èmi ò yí iṣẹ́ nígbà tó jẹ́ pé mo mọ̀ pé òdi òótọ́ mo wà ní tí mo kàn sọ tèmi òtítọ́ ni kò dẹ̀ sí no money attached to it kí ni mo sọ no money attached to it gbogbo campaign tí mo ṣe lẹ́yìn Tinubu yẹn no money was attached to it owó ara mi ni mo ná gbogbo nǹkan mi tí mo ṣe ní Nàìjíríà owó ara mi mo ná torí ẹ̀ ló fi jẹ́ pé ìpè yín ò lè jà mí láyé kò ṣe pé téèyàn lè jẹ ìṣẹ̀ fún mi kò lè jà mí ni mo ṣe dúró bẹ́ẹ̀ gbé wèrè wá máa dúró tì í torí mi ò gbowó lọ́wọ́ anybody torí ẹ̀ ló jẹ́ tí n bá ń ṣe tèmi máa ń ṣe rè torí ẹ̀ ogun yẹn máa gbé ẹ wọlé bógun yẹn ò bá mi ẹ̀ ní ìtẹ́mi àti ẹjọ́ wọ̀ kó ní kò sí Jésù ogun yẹn máa mì ẹ̀
èmi máa fi ẹ́ lẹ̀ èmi ò lè fi ẹ́ lẹ̀ máa fún ọmọ mi ṣépè.